wàláhì wàláhì láyé gómìnà kátà àbáṣe tí ń fẹ́ sọ lórí mídíà ó ní ilẹ̀ Yorùbá ọba ti rí fìtínà ti Boko Haram torí programu Boko Haram gbogbo ibi tí mùsùlùmí bá wà tí wọ́n ti pọ̀ dáadáa tí wọ́n ti lè sọ pé àwọn máa darí ní Nàìjíríà wọ́n ti ní wọ́n operate Boko Haram ló fi start láti north ìgbà títí west fẹ́ start àwa mọ̀ dáadáa àwọn gómìnà kan àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní òjò ṣeéṣe òṣèlú ló lé lọ tẹ́ ẹ rí mo rí líìsì ẹ̀yin tí wọ́n pè terrorist gbogbo ẹ̀yin Sálàfí gbogbo ẹ̀yin tí ṣòkòtò yóò tó lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pèpè súnà wàláì ni wọ́n kọ síbẹ̀ adẹ̀díwájú àwọn SS pẹ̀lú sọ́pọ́ọ̀tì gómìnà ìpèkìlódé tẹ́ ẹ líìsì gbogbo àwọn jàmáà súnà ẹ̀ ti àbẹ́rẹ́ kankan náà àwọn sófin wọn ní kémìnà wà wò magazine Tribune sófin kan ni wọ́n ń ṣe interview. Gbogbo ìbámu tó wà Nàìjíríà ẹlẹ́gbọ̀n ni wọ́n tó wí pé ìbámu. Àdìgbẹ́jọ́ tó kalẹ̀ Yorùbá wàláhì wàláhì láyé gómìnà kátà àbáṣe tí ń fẹ́ sọ lórí mídíà ó ní ilẹ̀ Yorùbá ọba ti rí fìtínà ti Boko Haram torí programu Boko Haram gbogbo ibi tí mùsùlùmí bá wà tí wọ́n ti pọ̀ dáadáa tí wọ́n ti lè sọ pé àwọn máa darí ní Nàìjíríà wọ́n ti ní wọ́n operate Boko Haram ló fi start láti north ìgbà títí west fẹ́ start ìyàwó àmọ́ dáadáa àwọn gómìnà kan àti aṣíwájú. gbogbo lé. kíní ìtumọ̀ sí pé tí mùsùlùmí bá ti pọ̀ dáadáa tọ́wọ́ wọn ti tẹ̀kù ìdá nílẹ̀ Yorùbá Boko Haram máa bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ń ṣe Boko Haram it's as simple as that. Yes, and then ó fi hàn pé gbogbo nǹkan tí ń lọ pátápátá ni wọ́n mọ̀ kò sí nǹkan ẹyọ kan tí wọ́n mọ̀. ṣé dáa pé wọ́n ti introduce Boko Haram yẹn sí gọ́vnà kò tẹ́lẹ̀. gọ́vnà Ọ̀ṣun state ní tí Sòkòtò rẹ̀ tó lẹ́yìn ní sọ̀kọ̀ rẹ̀ dápọ̀ rẹ̀ ní gọ́vnà Ọ̀ṣun state yẹn Arẹ́gbẹ́ olóńsọ so ó ní Arẹ́gbẹ́ àti Tinubu ni wọ́n hold there for now not yet ní òkè pé ó ní láíláí ó ní for now ni so gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti plan tipẹ́tipẹ́ kẹ́dẹ́bà ń pé kìí ṣe ìrìnàjò òsìn kìí ṣe ìsìn ni wọ́n ti rí gbogbo ètí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n tún ìpàdé tán ṣe níjó ní pẹ̀lú Gumi yẹn ìpàdé yẹn kò sẹ́dá kankan tó lè mọ̀ kan tán sọ wọ́n kàn bá wọn conclude ni o bá wọn sì fẹ́ ó dán ni o later ni mo padà gbọ́ wípé àṣẹ Gumi gan wà lára àwọn ex soldier àwọn head department military wa ní Nàìjíríà ìgbà tí bàbá rẹ̀ kú tó jẹ́ imam ó ní wọ́n pè lórí tàyà so ara àwọn military system power house Nàìjíríà ní Gumi so àwọn fídíò tó ti sọ o so wọ́n bí lè kílẹ̀ pé Gumi sí so Gumi gẹ́gẹ́ bó ṣe wà yẹn kìí ṣe ẹran yúrò ní military ní gbogbo system yẹn pátápátá anytime tí wọ́n fẹ́ selection tẹ́lẹ̀ àwọn sọ́jà kan wá sí ilẹ̀ Yorùbá àwọn tó fẹ́ pa wà náà wọ́n tún wà so the only solution ni pé Yorùbá kó kálukú máa lọ́n lọ rẹ̀ ṣé ní moment yìí ó ní the best opportunity fún ilẹ̀ Yorùbá to go on your own state mẹ́fà ta ní bí méje sí ni ẹ kóra yín papọ̀ ṣe mọ́ simple as that gbogbo governor make a decision ṣé tó máa ní kí ni yóò lé náà ó ní Nàìjíríà nìkan máa ti ló lé gbogbo country yòókù tó máa fẹ́ lọ wọ́n máa lọ ní federal government kò ní federal government máa ṣe ẹ lọ create police system yín ọlọ́run social system yẹn lọ create ẹ jẹ́ rán létí kan tí Gumi sọ fáwọn bandit yẹn ó ní kán má bẹ̀rù ó ní àwọn sójà muslim pé àwọn sójà muslim ò lè pa wọ́n pé àwọn tó lè sọ pé àwọn fẹ́ attack wọn ìyẹn làwọn Christian muslim ìyẹn làwọn Christian soldier so òun fún wọn lọ́kàn balẹ̀ wípé ìyẹn tó sọ lọ́yọ̀ọ́ yìí ni o tó fi wá yìí òun fún wọn lọ́kàn balẹ̀ wípé the Muslim soldier will not attack them but only the Christian soldier will do so ẹ̀yin èèyàn wa tá à ń sọ tẹ̀rọ bóyá na play gbà tá à ń sọ ẹ̀ sọ pé à ń rèsì first and last òun lẹ ti ń gbọ́n sí so kò ń ṣe audio mọ́ ó ti wà video. Sherry, TVC wọ́n interview ẹ̀ ní bí couple of days ago ó ń sọ fún wọn TVC ìyẹn Gumi yẹn ó ń sọ fún wọn TVC pé Nigeria government lè arrest òun ó ní kí lòun ṣe ó ní kò sí wọn ní reason láti fi arrest yìí ok ẹjọ ní Western Water wide ta ni ẹ̀yin rí tó jẹ́ negotiation of a terrorist bí a ti Western kan tán tí wọ́n jẹ́ kó survive that month pẹ̀lú nǹkan tó lè ti sọ lásán nípa ó wá ń fi wá sọ pé wọ́n compare Boko Haram pẹ̀lú àwọn bíi IPOB ọkàn kidnap àwọn ọmọ lásán ni wọn ò ní kankan láti bá wọn ṣe wọ́n kàn fi wọn fi gbàwó lásán ó jẹ́ ń sọ ẹ̀jáde lẹ́nu gbogbo Nigeria government wọ́n jẹ́ ń wò wọ́n kàn kidnap àwọn ọmọ ẹ̀ lásán ni wọn ò ní kankan fi wọ́n ṣe wọ́n kàn fẹ́ fi wọ́n gbowó lásán ni ṣé yẹ kí bọ̀wọ̀ ẹ̀gbọ́n tẹ̀ máa jáde kọ́ Nigeria government ok ṣé wọ́n lè máa fi wé àwọn tó ń pa ẹgbà tó wá sí Ìbàdàn yẹn olóyè kan náà sọ kínní ẹ mánu kan wà lẹ́yìn ẹ̀ tó ń kírun lẹ́yìn ẹ̀ báyìí máa yẹn contest fún gọ́vnọ̀ tó lù sí gbà yẹn so ṣé irú máa yẹn ń sìn yìí tó bá wọlé ń sìn yìí kí lè rú máa ṣẹlẹ̀
máa ní ẹ̀dá mi ò rántí orúkọ onarẹ́tì fídíò máa Shitu something Shitu Ade something. something like that gbàtí mo gọ́gù ẹ̀ tí mo lọ gbogbo ẹ̀ mo wá rí ó contest. barrister Adébáyọ̀ Shitu barrister Dr. Adébáyọ̀ Shitu minister ó ti jẹ́ minister gan rí pàápàá. sẹ́rí àwọn ọmọ Yorùbá èmi sọ àwọn èèyàn láìkẹ́ ogun ti wọlé ti gidi gan. bàbá mi Káyọ̀dé ẹ káàbọ̀ sí àárín wa gẹ́gẹ́ bí bá wa sọ mo ti rí kọ́mẹ́ǹtì ní sáìlà látàrọ. ẹ kálẹ́ ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ ẹ kálẹ́ à ń gbọ́ yín à ń gbádùn yín ẹ kálẹ́. ẹ kálẹ́ inú mi dùn lálẹ́ yọ láti lè wà láì pẹ̀lú yín ṣé ẹ gbọ́ mi dáadáa. gbádùn yín bẹ́ẹ̀ bó ṣe ń gbádùn sìgá. ṣé ẹ gbọ́ mi mo fẹ́ wá expose yín ni o gbogbo ọdẹ ti sọ láti nípa Islam from beginning to the end irọ́ ni gbogbo ẹ̀ gbogbo ọdẹ ti sọ láti àwọn ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ program ẹni sùúrù àwọn ẹ̀dẹ̀ máa ń ṣe program yín ṣé ẹ gbọ́ up till this moment tí mo ráyè join yìí gbogbo irọ́ ni kò sí òótọ́ kan bẹ̀ má dẹ̀ prove yín wrong ìrọ̀lẹ́ ń pa lórí Islam. ẹja bẹ̀rẹ̀ báyìí. bàbá àtijọ́ chat ǹdẹ̀ tí ẹ̀yin lẹ́gbọ́n lè ti sùn mi ń bọ̀ mo gbọ́ ẹni sọ̀rọ̀ ẹ ká ṣe báyìí n fẹ́ kọ́ ṣe ọ̀kan náà n fẹ́ tẹ́wọ́ ilẹ̀ fún mi ní 2 minutes kí n fi sọ ọ̀kan so n fẹ́ ju ọ̀kan sí yín within that 2 minutes nǹkan tí mo jù sí yẹn kẹ́ wá solution sí ṣé ká ṣe bẹ́ẹ̀. sorry ẹ̀yin lẹ wá bá wa lórí platform wa ẹni sọ̀rọ̀ mo fẹ́ kíkẹ́ ẹ farabalẹ̀ ẹ̀yin lẹ wá bá wa lórí system lórí platform wa so a máa sọ rule and regulation bíbáyìí fún yín so nípa ètò tá à ń ṣe nípa alukoran hadith esre Allah àti anabi Muhammad àti gbogbo àwọn sàbẹ rẹ̀ sọ̀rọ̀ mi yé yín so níbí báyìí Allah la mọ̀ pé láàlá so taba àwa alábi ń béèrè kì í sẹ́yìn lẹ́bi wá ń béèrè so ìbéèrè tí wọ́n kàn bí ni pé ẹ máa ka. bàbá ọmọ àṣẹ ẹ jẹ́ kó pa Islam náà ni ẹ ní sùúrù ṣé wáyé kí n sọ̀rọ̀ náà ẹ lọ n fẹ́ wá expose yín ni sẹ́ mo wá ṣe rẹ́ ń bí n fẹ́ wá expose yín ni gbogbo lẹ́yìn sọ nípa Islam pátápátá kéyìí ni pé kílẹ̀ ti sọ nípa Islam tó jẹ́ irọ́ mo expect kẹ́ máa ké bí mi nìyẹn mo expect kẹ́ ni pé kílẹ̀ ti sọ nípa Islam tó jẹ́ irọ́ gbogbo ẹ̀ nkúlẹ̀ sọ nípa Islam from beginning to the end irọ́ ni gbogbo ẹ̀. ẹ yẹ continue. àwọn máa lè fún mi wrong lálẹ́ ìpè irọ́ lẹ́ ń pa àwọn fúù lẹ́ ń tàn àwọn fúù bí ẹ ń gbọ́dọ̀ yín gan ẹ wá yẹ kí n tún máa dìpọ̀ sí nínú Islam irọ́ lẹ́ ń pa irọ́. ok kí la ti sọ ẹ ti sọ nínú program yìí rí ẹ ní kòkòtò là ń sìn ẹni sùúrù wọn náà fẹ́ sọ gbogbo ẹ gbogbo all this thing you have said about Islam is lie because ó tọkàn bẹ ẹ sọ nígbà kan ẹja ẹni kòkòtò là ń sìn. Mr. Káyọ̀dé ẹja ṣe báyìí ẹ fún wa ní example mẹ́ta àwọn nǹkan tá a ti sọ tí ò rí bẹ́ẹ̀. mẹ́ta kẹ̀ ó tó 20. ẹ fún ẹja kọ́ yanjú mẹ́ta lẹ́yìn kọ́ fún wa mẹ́ta. ó tó 20. n fẹ́ kó nǹkan tí máa kó sọ ẹ má bèrè nǹkan fi parí ọ̀rọ̀ mi ní pé n fẹ́ sọ da 10 táwọn bí ṣe. ẹni sùúrù ẹni sùúrù Mr. Káyọ̀dé ẹni sùúrù ẹni pé a ti pa àwọn irọ́ kan pé mùsùlùmí sin òkúta ok ẹ tún fún wa láwọn irọ́ mi tó jẹ́ tẹ́ láti pa mùsùlùmí sin òkúta so a máa wá béèrè ṣé òkúta lẹ́ ń sìn abẹ́ ẹ̀ sin òkúta so a máa yàn náà yẹn ẹ fún wa ní kejì. a sin òkúta ẹni pé Allah ẹni sùúrù Allah ṣìgìdì ni ṣìgìdì ni Allah kì í ṣe ọlọ́ nǹkan ní sọ́pọ̀ owó ní sọ́kà Islam irọ́ nífẹ̀ẹ́ gbogbo ọdẹ sọ́kà Islam irọ́. ẹ mú ní àmọ̀ pé pọ̀ ẹ máa gbọ́ mi. ẹ fún wa ní mẹ́ta ẹ jẹ́ ká treat mẹ́ta a máa tó wá padà lọ ẹlẹ́kẹrin ẹlẹ́karùn-ún so ẹ jẹ́ ká kọ́ treat mẹ́ta so number 1 tẹ fún wa mùsùlùmí ń sin òkúta ẹni pé ẹ máa jarọ̀ ní so ẹ máa bá wa ja so ṣìgìdì ní Allah then kílẹ̀ ẹlẹ́kẹta. bẹ́ẹ̀ jarọ̀ yẹn máa jarọ̀ yẹn ẹlẹ́kẹta after ẹlẹ́kẹta máa tún pick from ẹlẹ́kẹta àbí ẹni pé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ nínú Islam ṣe máa fún mi lẹ́kọ̀ọ́ náà lọ́kọ̀ Quran Karim àti ó gba àwọn tẹ̀síìrì tó fi ó gbọ́ tẹ̀síìrì gbọ́ tẹ̀síìrì ó gbọ́ sílẹ̀ because tí ẹ̀yin lé ẹ̀yẹ́ká kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. so number 1 mùsùlùmí ń sin òkúta so ẹ wá fún wa ní àwọn some verses or gbogbo ẹ̀ tẹ́ pé ẹ̀ sin òkúta so ẹ jẹ́ ń gbé yín sí Bitcoin ẹ̀yin lẹ fẹ́ lecture wa lálẹ́ so ẹ tẹ̀síwájú. alákọ̀ọ́kọ́ ni wípé ṣe ń gbọ́ Al-Qur'an Karim fẹsẹ̀ múlẹ̀ from ẹ lọ sí ẹ kà ṣe báyìí Al-Qur'an fẹsẹ̀ múlẹ̀ níbi verses tó pọ̀ Al-Qur'an tọ́lọ́ bá ti sọ pé a gbọ́dọ̀ ṣẹbọ sí Ọlọ́run Quran 4:48 Quran 5:72
ẹni sùúrù Quran 448 Quran 572 ẹni sùúrù ẹ Quran kọjú a 416. máa yànnà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹja gbé jáde but number one ìbéèrè tí máa kọ́ béèrè lọ́wọ́ yín ni pé òkúta ajáwá àlìsùwà tẹnubọ̀ ní Kaaba yẹn báwo ló ṣe jẹ́ òkúta ajára àlìsùwà. wọn àtàwọn bíi wọn jọ lọ gbà ní oníbọ̀kúta yìí àǹfààní kọ̀ọ̀kan ẹni ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi ẹ̀ lọ mo ti gbọ́ yín n fẹ́ fún yín reply ni umo tó wọn àtàwọn bíi jẹ tó wọn jọ wà kàlífà kejì tó ń sọ pé òkúta yìí àǹfààní kan ò lè ṣe àǹfààní kò tí o bá ń sìn àǹfààní kan ò lè ṣe ẹni sùn. ibi tẹ kóòtù yẹn fún wa láti máa rí ká. ó wà nínú sọ yìí Bukhari 1597. ó yẹ jẹ́ àkà. irọ́ lè ń pa àpà Islam irọ́ lè ń pa. ní sùúrù ẹ̀ kàn ń pariwo irọ́ lẹ̀ ń pa nìkan là ń gbọ́ ó sọ pé òkúta yìí. sọyí àlè Bukhari kí ni. sọyí Bukhari kí ni. sọyí Bukhari kí ni ẹ jẹ́ bá yín gbé wá kọ̀sí mo rí pé ẹ ti tó láti ṣí kámẹ́rà sọyí Buhari kí ni. ẹ ti pa máìkì yín o. ok sọyí Bukhari kí ni. wọ́n ti tàn án. ẹ̀rọ. à ń gbọ́ yín sọyí Buhari kí ni. 1597. 1597. mo ń sọ̀rọ̀ ṣé ìgbómi ni. ẹ ń gbọ́ wa late a ti gbọ́ yín ẹ gbọ́ wa late. so. Àbákáyọ̀dé àti Mr. Kenny platform ta wà yìí ó sì ti sùn in case anything bá ṣẹlẹ̀ ẹ follow ìyá Big Joe àbí ọmọ àṣẹ yìí ká máa sí platform so ká fi pàdé ń bẹ in case anything bá ṣẹlẹ̀ ẹ ṣe. so ó yá ẹ bá wa kà á wọn làwọn ò bọ òkúta. bàbá Káyọ̀dé ẹ bá wa kà á. ṣé à ń gbọ́ wa nẹ́tíwọ́ọ̀kì yín gan ò dáa gbogbo mùsùlùmí nẹ́tíwọ́ọ̀kì yín ò kí ń dáa. ṣe wọ́n fẹ́ ṣí ni wọ́n fẹ́ ṣí ni. mo ti ṣí dé náà wọ́n yẹ bá wa kà á. Hello. Olúwa o. mo ti ṣí dé sẹ́ ẹ bá wa kà á. mi ń gbọ́ yín dáadáa. sọ yìí Buhari. kí ni kí n kà ẹ fẹ́ ṣí ni ẹ ṣí lọ́dọ̀ yín náà ẹ ṣí lọ́dọ̀ yín. mo ní kẹ́ bá wa kà á. 97. ẹ tí ì ṣí mi rí. wàhálà àbí wọn ò ṣí náà. àlàárín kìíní náà ẹ wo bí screen náà ṣé fóònù yín ti fọ́ lójú ni. ṣebí èmi bá máa ń ṣí kalẹ̀ ni adéka. tẹ́ bá wojú fóònù yín ibi tó tóbi jù yẹn máa rí ń bẹ̀ tàbí kẹ̀kà látọ̀dọ̀ yín fún wa. tí lọ́dọ̀ yín kẹ́ kàǹgbà yẹn bí wọ́n fẹ́ kẹ́ gbé sójú fóònù bí screenshot ni ẹ lè kà báyẹn náà. bàbá Káyọ̀dé. ó kéré ń bọ̀. ó tó kéré báyìí rí tẹ́lẹ̀ tó kéré. bàbá ìka kínní ìnà àwọn ẹ̀rọ ìdáta wa. mo ti ń rí báyìí. ó yá. mo ò tún rí mọ́ náà. ta lè lè gan-an. bàbá yìí sì mu gàrí pọ̀ o gàrí pọ̀. ẹwọ ẹwọ táìmù wa ìwo ní gbogbo ìwo lò sí gan. ó yá Umar came ṣe ń gbọ́ Umar came near the black stone and kissed it Mary said ó yá ẹ tún shift ẹ báyìí. Big Joe, ẹgbẹ́ mi sórí brickring, yeah. Ṣé wọ́n lè rí bẹ́ẹ̀ ṣá? ẹ fẹ́ wá expose pẹ̀lú bẹ́ ṣe múra nẹ́tíwọ́ọ̀kì yín ò dáa. ó ga ọ mo fẹ́ wá expose Mr. Exposure exposure no network. Big Joe ẹ bá lómi sọ̀rọ̀ ẹ bá King Joe. bàbá KVNG ẹ káàbọ̀. Good morning, ma. Yeah. Ma, please, I was directed there actually. Please, I have a question. Ẹni sùúrù ṣe gbọ́ Yorùbá. My Yorùbá is not that kò gèrè bẹ́ẹ̀. ẹ bá wa gbìyànjú ẹ bá wa sọ Yorùbá. Ṣé Mùsùlùmí ni? Yeah, I will say I'm an atheist. Màá ní mi ò kí ń dábàá, mi ò kí ń like discriminate religion. That's me. Kò sẹ́ńbọ̀ tó wá ń discriminate kankan bí. Kí lẹ fẹ́ bá wa sọ? Mo wà ní live kan ní few minutes ago, so mo ń bá wọn sọ̀rọ̀.
So máa yẹn ní kí n wá síbí. Mo Bọ̀ ṣe láàlá. bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kí wa ní sàlámà lẹ́kùn sí. Yeah, I thought this mo rò bí a Muslim Ok, ó yá kí lẹ fẹ́ bá wa sọ. Kí lẹ fẹ́ bá wa sọ. Ẹ wo ẹ pa máìkì tiyín ẹ jọ̀ọ́ mo fi aláàbẹ̀yìn. Ó yẹ bá wa sọ̀rọ̀ kí lẹ fẹ́ bá wa sọ. Mo ti máa lá àwọn kí n sọ̀rọ̀ náà. alákan My network yóò dáa go and fix your network. A ti ń bá Mr. KMVG sọ̀rọ̀. mo ti máa ń lá àwọn alákan ẹjọ́ mẹ́ta yìí ní pé mo wà ní orí kíní àwọn Muslim pé mo wọ white mo dẹ̀ ń kírun and ìyàlá yẹn ó ti ń wà very very reoccurring lẹ́jọ́ mẹ́ta yìí and I've been curious cause me mo máa ń lọ sí both church and mosque and ẹni tí mo ṣáà sọ fún ṣáájú wá ní kí n wá sí MS bàbá pé kí n wá sọ fún yín wípé ẹ máa bá mi wá ìtumọ̀ sí ẹ má bínú mà. ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá bí jòsí gangan yóò bá yín tú àlà ó yá bí jòsí bá wọn tú àlà wọn. ó yá kan narrate àlàyé ká bẹ̀rẹ̀. Ok, àwọn àfáà mélòó ló wà ń bẹ̀ bolẹ̀ dúró sí. tẹ́ bá yẹ pé àlàlẹ̀ bá rí ó ti tán nù o. àbálẹ̀ ẹ̀kọ́ tó wà láyé. No, àmẹ́gẹ́ ilé ẹ̀kẹ́ tú àlà yẹn ẹ̀yin lẹ́tọ́ kámẹ́rà. I am Gama ní kí n máa ṣe àyàmí ìwúlẹ̀ mọ́ pásítọ̀. Bàbá K àlàyé náà ká tún narrate ká gbọ́ dáadáa gbọ́. Ok. So mo ti máa ń láàlá pé mo wà lórí múbárì pé mo jẹ́ ń kírun. But èmi jẹ́ nìkan tó yẹ pé. Àwọn èèyàn mélòó ló wà ń bẹ ṣé èrò pọ̀? Pé mo ń lead àwọn èèyàn láti máa kírun normal. Àwọn èrò dẹ̀ pọ̀ ń bẹ. Àwọn èrò pọ̀ lẹ́yìn mi tí mo ń lead láti máa kírun. Ẹ ti dáná bí. No ma'am, mo wà very very curious. Ẹ̀yin wá fẹ́ béèrè pé ṣé kẹ́ lọ máa kírun báyìí àbí kí lẹ wá béèrè? Jọ kó bá rí jọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ bá ti sọ̀rọ̀ yẹn tán kẹ́ wá béèrè pé rákà mélòó ni wọ́n kí àwọn àyàwó náà fi kí báwo náà ṣe kí. Ok, ẹ ṣe. Ó yẹ tẹ̀síwájú. No, Jose, ẹ hold on, tó wá sọ̀rọ̀ tán, ẹ ṣàlàyé fún ẹ jọ. Mo ti sọ bí àlàyé ṣe rí náà ni mo lè sọ. Ẹ̀ka Fátíà lórí ìrun yẹn àbí? Mo kò lálàá pé mo kírun normal. Ṣẹ̀ka Fátíà lórí ìrun yẹn ṣe rántí àwọn Quran verse tẹ́ka? Ṣe rántí? Rárá ma. Ṣẹ̀ka Fátíà ń bẹ̀? Mo ò lè rántí ma. Ẹ̀ẹ́dẹ̀ fìgbà kan ṣe mùsùlùmí rí? Actually wọ́n bí mi sí inú ilé Muslim but èmi ò jẹ́ nìkan tó yẹ pé àtìlẹ̀ mo máa ń lọ ilé kí o but since mo rí pé àwọn ènìyàn wọn preach nǹkan tí mo fẹ́ máa gbọ́ normal ni mo stop láti máa lọ. Ok, bàbá KVNG tẹ bá lálàá tó bá dẹ̀ jẹ́ lóòótọ́ lẹ lálàá yẹn èèyàn máa ń ní ìfúnpá so ìfúnpá nílẹ̀ kó tó ju tó yẹ pé ìwà kan máa lálàá gan-an kan tí ò ní ìtumọ̀ tí ò ṣe anything so tẹ bá lálàá pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ bóyá imagination kan tẹ ti kó sọ́kàn àbí nǹkan tó ṣẹlẹ̀ ló kàn jẹ́ kẹ́ rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí Islam bóyá èèyàn ń kírun it's just wasting of time. Fatia tí táwọn mùsùlùmí ń ké lórí irun èpè ni wọ́n ń ṣe ń bẹ̀ ṣó sì yé yín wọ́n ń ṣe èpè fún àwọn Christian and Muslim so èèyàn tó dẹ̀ ní pé kẹ́ máa bọ̀ ń bí wọ́n fẹ́ jẹ́ kẹ́ wọnú ìgbèkùn Rasulullah tó ti kó àwọn baba ńlá wa sí tán dẹ̀ ṣe wà ń bẹ̀ tèmi lénìí tẹ́ bá wo irú ẹ jẹ́ kí tiẹ̀ ká bá sí ẹyọ kan kẹ́ bá lè mọ irú nǹkan tẹ́ fẹ́ go into ìyẹn ibi tí ẹ fẹ́ ti lọ máa kírun so tá bá ka bá sí àwa béèrè lọ́wọ́ yín ṣé irú nǹkan tẹ́yin fẹ́ máa ṣe ìyẹn tẹ́ bá lọ bá wọn ṣé nǹkan tí ẹ̀yin lè ṣerú ẹ̀ this is Quran 4 verse 89 ṣe pé báwọn àfáwà ṣe máa ń sọ fún wa wọ́n ní pé tá bá ń kírun tàbí lẹ́yìn ìgbà tá bá ti ka Fatiha kò sí àyà tá a lè fi kírun. Bíjọ́s ẹ jẹ́ kí wọ́n kà á gan ni kí wọ́n ráhùn tó bá bí wọ́n sọ English tẹ̀kẹ̀ kí wọ́n kà kí wọ́n á tu ẹṣẹ́. Ó yẹ bá wa ka àyà Quran 4 verse 89 Quran lélẹ́yìí o so lára àwọn nǹkan tẹ́ fẹ́ máa kà fún àwọn jọ̀mọ́ ní Lárúbáwá. Big Jones ṣe bẹ́ẹ̀ ẹni ẹ sọ pé atheist làwọn ni. Actually meaning atheist tí mo mean ni pé àmọ́ atheist mo believe pé Ọlọ́run wà normal mo believe pé gbogbo àwọn òjíṣẹ́ wà normal. Àti gbọ́ ẹ bá wa ka ayé àìkéde sọ nǹkan tí. Big Queen ọmọ àṣẹ ni mo ń Ó yá wọ́n ní kẹ́ ẹ ká ayà ó yá ẹ̀ka. Òun náà nìkan tá fẹ́ kẹ́ ẹ̀ka náà ní Quran 4 verse 89 ẹ lè ka Lárúbáwá ẹ dẹ̀ lè ka Gẹ̀ẹ́sì ẹ lè tẹ́ bá wù. Disbelieve as they have disbelieved. So bí pa yẹn má pè ní English kẹ́ pè ní Yorùbá. So do not take them as allies until they migrate in the cause of Allah. But if they turn away, then seize them and pa them whenever you find them.
and do not take any of them as allies or helpers. là ń sọ fún wa bẹ́ẹ̀ yẹn tún fún wa àwa tá a gbọ́ Gẹ̀ẹ́sì. So wọ́n sọ pé ẹni tí ò bá àwọn tí ò ṣe onígbàgbọ́ ní pé àwọn tí ò ṣe onígbàgbọ́ tó bá ń kọ̀yìn sí òfin Allah ní pé kó pa wọ́n. nǹkan tí bẹ́ẹ̀ yẹn sọ nǹkan tí bẹ́ẹ̀ ẹ bá wọn tú dáadáa Big Joe pípa náà wà ń bẹ̀ bọ̀ nǹkan tó wà ń bẹ̀ náà ni they wish you would disbelieve as they are disbelieve. àwọn tí wọ́n wà disbelieve tó bá pé èèyàn wà disbeliever èèyàn tí ò gbàgbọ́ nínú Allah wọ́n wá rò pé ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Allah ẹ̀yin náà máa ṣe kíni ẹ máa ṣe aláìgbàgbọ́ so you may all be alike kí ẹ bá lè jẹ́ kankan náà ó ní so do not take them as allies unless they emigrate in the cause of Allah. wọ́n wá ní àwọn tí wọn ò gbàgbọ́ yẹn ìbàjẹ́ brother ìbàjẹ́ sister ìbàjẹ́ family ìbàjẹ́ àti ìbàjẹ́ ní tó gbàgbọ́ náà Allah ó ní kẹ́ má bá wọn ṣeré ẹ má mú wọn lọ́rẹ́ o àfi tó bá wá sínú Islam ó ní bọ̀ if they tó bá wá sínú Islam tó láwọn ò ṣe mọ́ wọ́n wá ní pé kẹ́ ẹ pa wọ́n. so ṣé tẹ̀yin bá ti wá wà nínú Islam nísìnyí tẹ̀tí ń kírun fáwọn èèyàn tó bá wá kúrò bóyá àwọn mẹ́mbà yín àwọn kí náà máa ń pè wọ́n àwọn mẹ́mbà yín tán láwọn ṣe Islam mọ́ ṣẹ́yìn lè pa wọ́n. Ọlọ́run jẹ́. so kẹ́ bá lè mọ̀ wípé tẹ́ bá fẹ́ tó bá jẹ́ pé irú àlàtẹ láyẹn ẹ̀yin fẹ́ jẹ́ kó wá sí ìmúṣẹ kẹ́ bá lè mọ̀ irú mission tẹ́ fẹ́ go into apààyàn lẹ́sìn Islam so different verses bẹ́ẹ̀ yẹn náà dẹ̀ wà. ṣẹ́yìn lè ka Fatia sí ìtẹ́sọ́ pé ti fìgbà kan ṣe mùsùlùmí rí ṣe lè ka Fatia fún wa. bẹ́ẹ̀ni wa. ó yẹ ka Fatia kẹ̀dẹ̀ tú fún wa. mo lè tú mo lè kà. Ma, the reason to Baba, stop. Ṣé lẹ́nu kankan náà family yín tó jẹ́ bíi Christian àbí tí ò ṣe mùsùlùmí? Àmì mo ní púpọ̀. So gbogbo àtẹ bá ti kírun tẹ ka Fatia àwọn ènìyàn lè ń ṣépè fún. So nǹkan tí ìyá Big Joe so torí ẹ yẹ ká pay attention sí ọ̀rọ̀ kan tí bàbá yìí sọ so wọ́n ní atheist làwọn wọ́n ní ṣùgbọ́n àwọn onígbàgbọ́ nínú Ọlọ́run so ẹ máa yẹn lè máa ṣàlàyé yẹn fún wọn nísìnyí kọ̀sọ́dà pọ̀ òun yẹn dùn wọ́n gbádùn ẹ̀ so ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọn kì í tú orúkọ so Islam tó Allah nínú Quran Allah inú Bíbélì kì í ṣe Ọlọ́run táwọn sọ pé àwọn onígbàgbọ́ nínú ẹ̀ ó yàtọ̀ mẹ́ẹ̀ta yàtọ̀ síra wọn so ẹ jẹ́ kí wọ́n kọ́ mọ̀ yẹn náà kọ̀sọ́dà ti dọ́dọ̀ àwọn àfáà yẹ wọ́n lè sọ fún wọn pọ̀lọ̀ nǹkan náà làjọ ń sìn o so kí wọ́n yẹ pọ̀lọ̀ yẹn tó máa kọ́ fún mi ò wà related mọ́ àfáà kankan èmi mo distance kúrò lọ́dọ̀ àfáà Baba KVNG number 1. Yes, okay, King Major. Okay. Sherry, Allah kò kí ń ṣe Ọlọ́run. Àwa mọ̀ nílẹ̀ kóòtù òjìrì. Ọlọ́run, àwa la ní èdè wa ni. Ẹ rí pé Yorùbá ni. Tẹ́ bá dẹ̀ wá wo ìwà Ọlọ́run ìfẹ́ lọ́lọ́run. Allah ò nífẹ̀ẹ́, Allah ní ẹ̀sìn. Ọlọ́run Olódùmarè kò ní ẹ̀sìn. Ẹ rí wípé Allah ẹ rí àṣẹ tó pa fáwọn mùsùlùmí sí pé kó máa pa àwọn tí wọ́n bá ṣe mùsùlùmí. Ọlọ́run Olódùmarè ò sọ bẹ́ẹ̀ fún àwa so tẹ́ bá sọ pé ẹ̀yin ẹ nígbàgbọ́ nu Ọlọ́run àbí ẹ ṣe kínní dá Ọlọ́run yẹn táwa mọ̀ kò ń ṣe Allah kò dẹ̀ ń ṣe Yahweh ìyẹn táwọn Kírísítẹ́nì ń sìn ìyẹn tí wọ́n ń tẹ̀lé àbí tí wọ́n gbà so ẹ lè translate orúkọ Allah yẹn ó ní òjíṣẹ́ Rasulullah iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó máa kógun jà àwọn èèyàn tẹ́ bá wo irú verse tí mo gbé wá báyìí inú Kùránì dẹ̀ ni Allah ti sọ̀rọ̀ Ọlọ́run kọ́ ló sọ̀rọ̀ ńbẹ̀ so tẹ́ bá wo irú Kùránì verse tí mo gbé wá yìí náà pípa náà ló wà ńbẹ̀ ìwé Bíbélì ìwé Quran ìjọsàlà how bẹ ṣe máa pa àwọn èèyàn how tẹ ṣe fẹ́ pa àwọn èèyàn bẹ ṣe fẹ́ gbógun tì wọ́n bẹ ṣe fẹ́ ba ayé wọn jẹ́ bẹ ṣe fẹ́ tà wọ́n bẹ ṣe fẹ́ máa fi wọ́n gbowó ìyẹn lè táwọn bandit ń ṣe ń sìn so tẹ̀yin fúnra yín tẹ bá jẹ́ this youth adult tẹ ẹ rí nǹkan táwọn bandit ń fi Islam ṣe ẹ̀yin ṣàwọn sọ pé lálàá ẹ ń kírun kò yẹ wẹ ọmọ mọ̀ pé èèyàn lè ní ìfúnpá bíi malaria àbí kíní kéèyàn máa lálàá kàlà kó máa oríṣiríṣi so possible kẹ́ ẹ rí nǹkan bẹ́ẹ̀ mi ì lè sọ pé ẹ rí torí mi ì sí lójú oorun yín mi ì dẹ̀ ní agbára láti lè lọ dive sí nǹkan tẹ́ ẹ rí àbí nǹkan tẹ́ ẹ rí so nǹkan tẹ́ ẹ sọ pé ẹ rí náà mi ì lè sọ pé ẹ rí but irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò túmọ̀. ok ma ẹ ṣe ma ẹni tó tẹ rìfà mi síbi òun náà ni big bọ́ọ̀lì àbí kí lorúkọ ẹ big goloyi ó sọ pé òun ní nǹkan tóun fẹ́ sọ ẹ jọ̀ọ́ má bínú ṣẹ́ẹ̀dì kọ́ni fún ní few minutes kẹgbọ́n nǹkan tó fẹ́ sọ mà ẹ jọ̀ọ́ mà. so bàbá Yamadele kẹ́ ẹ lè tẹ̀síwájú pẹ̀lú wọn. big bolo ẹ lè sọ̀rọ̀ báyìí ẹ ṣí gbogbo yín o ẹ ṣí máìkì yín bí bàbá big bolo. tọmọ àti sẹ́ni láti sin yẹn lè fi. Bọ́lọ̀ ṣe wà ń bẹ̀. Bọ́lọ̀.
I am ga ewu níbo lọ gbígbó ló ṣe kí ló máa ṣe ewu ìgòsè. So bàbá King Mayor àlàyé rẹ ti gbọ́ yẹ because ẹnìkan tó bá sọ fún mi pé ẹwú. ẹni ẹ ò sí bẹ́ẹ̀ ni. Hello Big Joe, ẹ ká lẹ́mọ̀. Ó yẹ tẹ̀síwájú. No, bọ̀bọ̀ yìí King Mayor yìí, èmi ni mo sọ pé kó wá sí because ọmọ yìí kéré ni ó lọ sí pílátífọ̀mù bọ̀bọ̀ pásítọ̀ kan tó kàn ń sọ rádaràda tí yẹn kan fẹ́ gbà. Ìmọ̀ àti pé kó máa tẹ̀lé gbogbo àwọn onítọ̀hún yẹn pé kó wá síbi kó wá kẹ́kọ̀ọ́. So àlá tó ń sọ yẹn ẹ mọ̀ nǹkan tó ń rò ló fi ń lálà tó ò dẹ̀ yé. So ni mo sọ pé kó wá síbi pé wọ́n á explain àwọn kankan fún ẹ. Do you understand? So àwọn nǹkan tó yìí ń sọ gan kò tí ì yé rárá. Àlá yẹn lòun kàn tẹnu mọ́, àlá ló ń tẹnu mọ́, mo sọ pé kó ní sùúrù tó bá débi pé wọ́n á explain àwọn kankan fún. So Big Joe náà ti ṣe àwọn àlàyé tó pọ̀ so èèyàn lè lálàá so wọ́n ti sọ pé ìfúnpá èèyàn lè ga ó lè jẹ́ stress ó lè jẹ́ kò sí nǹkan tí ò lè fà á so tẹ́ ẹ bá ti ní understanding yẹn pé normally èèyàn lè ní BP so kí ẹ dẹ̀ máa so due to situation Nigeria so àlàtẹ́ ẹ lá kò ní kankan ṣe pẹ̀lú pé bóyá kéèyàn di mùsùlùmí àbí kéèyàn di kìrìsìtẹ́nì àbí èèyàn máa wá ẹnìkan káàkiri tó kó mo ti jẹ́ àfà mo lead the prayer ṣe understand so gbogbo yẹ o tẹ́yìn tẹ́ bá wò gan yẹn lè lọ research tẹ́ bá search how many religion are in the world so wọ́n máa tọ́ fún yín pé wá ẹ jẹ́ kí n mú over 5,000 religion ṣó yẹ yín so nígbà tẹ́ bá ní over 5,000 religion ó ṣe wá jẹ́ eléyìí tí wọ́n fi kó wa lẹ́rú onítẹ̀yìn lálàárí so Islam àti Christianity nìkan náà gbé wálé wa so nǹkan méjèèjì jẹ́ nìkan lẹ́dẹ̀ẹ́ lé mà nítorí kí wọ́n fi yẹ wá kó wa lẹ́rú ni so ìwé méjèèjì yẹ àwọn nǹkan tó sọ̀rọ̀ nínú ìwé yẹ wọ́n wá tú fún wa pé Ọlọ́run ni ẹ rí pé Christian àtọ́pọ̀ Ọlọ́run sọ wípé Ọlọ́run pe àwọn àfáàní sọ pé Ọlọ́run sọ wípé but lábẹ́ bó ṣe lè wù kó jẹ́ nǹkan tẹ́yìn náà ti rí ni ẹ rí pé àwọn méjì sì tún takora wọn ṣé àwọn Ọlọ́run àwọn méjì jọ ń pariwo tó sọ pé ó pe àwọn méjèèjì ṣùgbọ́n Ọlọ́run tó pa àwọn méjèèjì yẹ ó ti sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ló sọ fún wọn Ọlọ́run kan ní ká tẹ̀lé Jésù ìkan ní ká tẹ̀lé Muhammad but reality ibẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ẹ̀yin mo rí pé ń sọ òyìnbó reality ibẹ̀ ni pé nǹkan tí wọ́n tú sí Ọlọ́run tó fi ń kúrọ́ tan ẹ̀yin àwọn èèyàn jẹ àwa la ní èdè yẹ Ọlọ́run ṣùgbọ́n láti lè bá a mú ọmọ Yorùbá bẹ́yìn ṣe jẹ́ ọmọ Yorùbá ní sẹ́yìn ẹ̀tọ́pọ̀ Ọlọ́run ṣe understand láti lè mú yín ọ̀rọ̀ wa náà wá fi ń twist ìwé tiwọn in which Allah ló wà nínú ìwé Quran Yahweh ló wà nínú Bíbélì Ọlọ́run kò rán Jésù Ọlọ́run ò dẹ̀ rán Muhammad so Allah ni messenger Allah ni Muhammad only messenger ẹ̀ so messenger Yahweh oní Jesus Christ ṣé ti yé yín so messenger Ọlọ́run làwọn rúmọlẹ̀ ṣe ti understand so kò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ yàtọ̀ so tẹ́ bá dẹ̀ tó lè ṣèwádìí síwájú náà sí ẹ tún máa tún rí pé àwọn religion tó tún kù náà àwọn náà tún ní àwọn òjíṣẹ́ tiwọn náà lọ rẹ́kẹ́rẹ́kẹ́ ṣé yẹ yín yàtọ̀ sí Christianity and Islam ṣé ti yẹ yín báyẹn so tẹ́ bá lálàá tẹ́ bá kìíní kan yẹ even God gan tẹ́ ń wò yẹ gan kò kì í ṣọlọ́run ẹ wo major yìí báyìí ní ìsìn báyìí ṣé àmọ́ kí major nílẹ̀ Yorùbá yìí náà bàtà fẹ́ pè yẹn di pé àsọ pé major ti di Kẹ́hìndé ẹ̀rí pé mi à lè tú orúkọ yẹ lẹ́yìn ká máa pè yín major náà làwọn máa pè yín tẹ́ bá dé China major náà ni tẹ́ bá dé anywhere in the world major náà ni but nítorí pé wọ́n fẹ́ convince yín tọ́jú tí wọ́n ti convince yín nígbà tí wọ́n nílé kí ó lè fi sọ pọ́ lọ́hùn so tẹ́ bá lọ kẹ́ fẹ́ ṣe mùsùlùmí àlá lẹ́ ń bọ so ẹ̀dẹ̀ tí wà lára ẹ̀rí pé tẹ́ bá fẹ́ ṣe complete ẹ̀sìn yẹ ẹ̀ dé Saudi Arabia láti lọ ṣe tawaf so tẹ́ bá dé láwọn Christian náà àwọn náà wá di kíni wọ́n máa dé ilẹ̀ Israel láti lè complete yẹn ní Jerusalem láti complete kíni tiwọn náà but àwọn tá a jẹ́ tá a jẹ́ ọmọ Yorùbá ṣe yẹ kí káwá lọ́bì kankan ilẹ̀ Yorùbá láwà ibi tọ́lọ̀ ti wà lílé so kò sí ní ibẹ̀ yẹ àlá làwọn ló ń bá ní ibẹ̀ Yahweh làwọn ló ń bá ní Jerusalem àwọn máa lọ bá àlá ní Saudi Arabia so tẹ́ bá sọ pé lálà so àlá máa ń jẹ́ nǹkan tó yẹ pé ìtẹ̀tẹ̀ àti lálà tí yẹn bá fi lè lálà rí Muhammad bandit ti ń súnmọ́ yín nìyẹn o tẹ́ bá fi lè lálà tó gbé Islam mi ò kúrò fún yín o reality ni o so bóyá bí ẹ wà lágbègbè àwọn tí reality ni gbogbo mùsùlùmí ọ̀daràn ni wọ́n apààyàn ni wọ́n àwọn náà ń pààyàn Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí so tó fi lè mí tẹ lálàrí pé ẹ di wọn nínú mi ìṣeré o gbé lálàrí àwọn èèyàn nínú tẹ lead wọn nínú Islam so tó bá yẹ pé bá wà lágbègbè táwọn Fúlàní ti ń operate so bóyá kẹ máa ṣọ́ra ó jẹ́ pé ó ti ń súnmọ́ nìyẹn o so torí nǹkan tí Islam tó preach òun náà ni ìpànìyàn so kẹ wà careful so ẹ má yẹ kẹ téèyàn bá lálàá so téèyàn bá understand àlágbà mi kì í ṣe pé kéèyàn máa béèrè lọ́wọ́ àwọn pastor àbí lọ́wọ́ àwọn ó pè kéèyàn lọ bá òbí èèyàn àbí àwọn àgbàlagbà tó bá wà nílé ṣe understand
torí àwọn yẹn ni òde but nítorí pé ibi tẹ́ ẹ wá àwa ọmọ Yorùbá ni àwa ń bì báyìí so ló yẹ káwa máa ṣàlàyé fún yín pé bí nǹkan yẹn bó ṣe jẹ́ lélẹ̀ ṣe understand so kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn Islam ìkónilẹ́rú ọpọlọ ni ẹ jẹ́ n béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ̀sìn tó bá ní pé tí ìyá ẹ̀ ò bá ṣe tí bàbá ẹ̀ ò bá ṣe tó yẹ kí wọ́n nìkan ló ń ṣe tó bá ní pé tí wọ́n bá ti wá ṣe àwọn òbí méjì tó bí yín àtàwọn ọmọ tẹ́yìn náà bí tí wọ́n bá yín ṣe tó bá ní kẹ́ ẹ kọ̀ wọ́n sílẹ̀ ṣé nǹkan yẹn dáa bọ̀ ṣe rò pé Ọlọ́run lè sọ̀rọ̀ nǹkan yẹn tẹ́yìn tá a bá wá rí nǹkan tó bá wà kùn ló ń dálé ayé tó ń da gbogbo nǹkan tó bá wà níbẹ̀ tó bá wà kùn ló ń sọ ṣé báwo kí ni nǹkan tẹ́yìn rí sí. ó wà lára nǹkan tí mo ṣe stop láti máa lọ lékè torí wọn ò preach nǹkan tí mo fẹ́ gbọ́ normal most wọn kàn wà out of line so mo kàn stop láti máa lọ back then in 2017 2018 mo kàn stop láti máa lọ so since then I've not been like mo ò tí máa practice pé religion kan pàtó lélẹ̀ but I'm someone that. ẹ jẹ́ kí n sọ reality fún yín ṣẹ́rí atheist tẹ́sán ń ṣe yẹ pé ẹ̀dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run mi mọ nǹkan tó yẹ ẹ̀ ń tẹ́ o ṣe understand but ẹ pẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run brain yín gangan ló ṣe kókó ṣe lè ronú síwájú ṣe lè ronú sẹ́yìn ṣe lè ẹmọwọ́ tún yàtọ̀ sósì ṣé tí wọ́n bá fi ìfipá bá èèyàn lò pọ̀ ṣe mọ̀ pé ó right ṣe mọ̀ pé wrong ó yẹ yín ṣe mọ̀ right from ẹ bá ti bá wọn nǹkan yẹ so that means pé ẹ ti wà lójú ọ̀nà already but tẹ́ ẹ bá ti jẹ́ pé nǹkan tó bá ti sọ fún yín pé nǹkan tẹ́yìn gẹ́mà pẹ̀lú ọpọlọ yín kò right nǹkan yẹn wá sọ fún yín pé right ẹ understand tí bẹ́ẹ̀ yín lè sọ fún yín pé kí ni tẹ́yìn náà dẹ́mọ̀ pé kò right that means pé nǹkan yẹn gbé òkùnkùn ni ṣe understand so brain gangan ni the only religion tó wà láyé yìí ọpọlọ yín ẹni tó bá ti tayọ pé ń pé kẹ́ reason pẹ̀lú ọpọlọ yín ẹ sá fún o ṣe understand so religion so ẹ jẹ́ kí n tún fún yín lẹ́yọ̀ kan sí tẹ́ bá ní fóònù tó bá ṣe dáadáa tẹ́ bá ti wà less busy ẹ tẹ the word religion kẹ́ wá ní pé root word for religion in every language ṣe understand so kẹ́ fi mọ̀ pé religion inú English nìkan ló ti yẹ ẹ kó mọ definition kan tí wọ́n fún nínú English kí wàá lọ wo root word fún gbogbo ẹ̀ nínú gbogbo language ẹ máa rí kí wọ́n fún yín pé kò sí root word fẹ́ sí so specific time kan ni wọ́n gbé dé ideology ni ṣe understand so bí nǹkan yẹn bó ṣe rí nìyẹn. bàbá Ìkòyí ẹgbẹ́ sókè ẹja gbọ́ yín. ẹ má bínú ní mo tún fi pé especially nípa King Mayor tó wá ó máa tún wà òkè tí àwọn èèyàn bá wá because nǹkan tó yẹ èmi tèmi fi mọ̀ kò sẹ́ni tó preach fún mi òun ni pé mo wá ara mi mọ́kọ́ wá ara mi náà kí lórúkọ mi orúkọ bàbá mi talent tó bí bàbá mi talent tó bí bàbá bí mo ṣe wá ara mi nìyẹn kí náà ń ṣe nígbà yẹn kí náà ń bọ kí náà àwọn nǹkan tá ń ṣe kó tó di pé wọ́n gbé Islam tó gbé Christianity wá kó lọ wá rẹ̀ kẹ́ni yẹn kó lọ wá rẹ̀ at least wàá ṣáà lè wá rẹ̀ tó bá lè wá nǹkan mi go and search yourself ta ni ẹ kí náà ń ṣe nílé yín tẹ́tẹ́lẹ̀ ṣọ́jí ẹ̀ ní ẹni ṣó nílùú ní ẹni kí náà ń ṣe nílé yín kó tó pààrọ̀ orúkọ ẹ̀ gbogbo kí nìyẹn ló ti convince wa Abdu kí oníkálukú lọ wá rẹ̀ ìgbà tèmi fi ń preach fáwọn èèyàn pé mi ì fẹ́ sọ̀rọ̀ pọ̀ because wọ́n ṣe kọ́ wa ní ẹ̀sìn Islam yẹn bí ìjà ni mo ń jẹ́ Adébọ̀wálé ìwọ ń jẹ́ Ọmọbọ́láńlé Yorùbá kan náà la jọ ń sọ but tó pé òun jẹ́ Christian ìwọ jẹ́ Mùsùlùmí a ti ní threat fúnra wa bọ̀ nǹkan tí ìyá kan sọ fún ẹ pé lọ wá rẹ̀ kí ló kọ̀ bá bẹ́ẹ̀ bí nǹkan tó ń ṣe ń lé yín mi mọ̀ tí mo bá rọrùn pẹ̀lú kan tí mo sọ ẹjọ́ ẹ̀ làmílọ́yẹ̀ ẹjọ́ ó máa tún help wọn mọ̀ kó wá compare sí nǹkan tó gbé wá fún ẹ pé kó máa ṣe kó lọ wádìí nǹkan tó ní kó máa ṣe yẹn náà nǹkan tó ń ṣe yẹn lọ wádìí òun náà because most of wa èmi tó kàwé nu ọbọ nínú láàrin àwa Yorùbá Ọlọ́run fún wa ńlá káì but ignorance ń ṣe wá nǹkan tó gbé wá fún wa tó sọ fún wa nìkan là ń tẹ̀lé èmi náà wà lára wọn náà I'm more than 30 something years ẹ wo time tí mo tó ń discover mo gbà tí mo ṣe research mi mo bo YouTube orí mi ọjọ́ tí mo kọ́ discover I think it was not 2 weeks ago mo ń sun ẹkún girlfriend mi wá ń bèèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí mo ń sun ẹkún mi lè sọ̀rọ̀ inú mi bàjẹ́ because mo wá rántí lọ sẹ́yìn mo wọ ìgbèkùn táwọn family mi wà tí bàbá mi wà tí ìyá mi wà táwọn ẹ̀gbọ́n mi wà kán lọ wá ara wọn ta ní ẹ lọ́wọ́ jí ni ẹ ìwé mi sìn nǹkan máa ń tètè bí mi nínú ọmọ Oníkòyí ni mí nígbà ayé ìwáṣẹ̀ alágbára ara wọn bàbá mi àwọn eléré orí ìtàgé náà gba àwọn kìíní yẹn náà àwọn náà wà náà àwọn tó ń kó bá wa hàn ṣe àwọn sítórì yẹn ò fi kọ́ jáde mọ́ fún wa gbogbo wọn ti gbowó wọn ti gbẹ̀sìn gbogbo nǹkan tá ti lùsì nìyẹn owó ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ gbogbo àwọn sítórì yẹn wà ń bẹ̀ ọ̀hún fi ṣe fíìmù ọ̀hún inú ẹ̀ fún wa kán lè rí tó bá possible ẹ lọ invite àwọn actor wa gan láti wá sáì kẹ́ fi shoot film ó go viral kán wò bọ́n wọn ṣe
gbogbo àwọn nǹkan tá a sọnù nìyẹn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ nǹkan tá ń ṣe ń dilé ẹ̀ míì kò tiẹ̀ lọlé níbi tó àwọn nǹkan tá ń ṣe ń dilé òun ó wá ń tàrà kánú ayé ó wá lóun ṣe òun ò rí ṣe. tóníkàlùkù bá wá ìtumọ̀ orúkọ ẹ̀ yóò mọ owó èèyàn tóun jẹ́ àti ibi tóun ti wá àti nǹkan tá ń ṣe ń lé ẹ̀ so ìyẹn máa tún help ẹ̀ láti do more research. Nígbà tí mo ṣe tèmi kódà mo ṣe research Morocco mo ṣe ti Haúsá mo rí pé níwò nílẹ̀ Haúsá gangan ó ní òòṣà tó ń bọ ó ní God of thunder ó ní God of moon kó tó di pé ń gbé Islam wá síbẹ̀ ẹ lọ ṣe research ẹ̀ ṣé wá rí nípa wípé ẹ̀gbọ́n tàbúrò ń bára wọn sùn mo ẹ̀ṣẹ̀ ṣe research ẹ̀ nísinsìnyí tẹ́ bá lọ check ẹ̀ wọ́n tamper pẹ̀lú DNA wa ni because ìdìran tó bá ń ṣe bẹ́ẹ̀ DNA wọn máa weak ọmọ ìpalagbára ni wá láfíríkà ó ti mọ̀ pé DNA wa máa weak torí ẹ̀ la ṣe ń weak depression ló máa ń fà tí wọ́n bá ti ń bá ara wọn sùn bẹ́ẹ̀ yẹn ó ní fídíò láyàn kan tí mo recent tán ní láyàn ó ń di fọ́ọ̀mù àbí nǹkan tó ṣe nìyẹn ó ń bá àwọn ọmọ ẹ̀ sùn. So ó máa dájú tàbá lè bá sọ pé kán lọ because ẹlòmíì tẹ́ bá ní ká máa sọ fún ẹ̀mí wa ti lé ẹ̀mí wọn ti lé mo mọ̀ wọn dáadáa mo ní wọn bọ̀ kọ́kọ́ lọ wá rẹ̀ náà ta ní ẹ́ kí lórúkọ tó bá ládùn kí rárá kí lórúkọ ìdílé yín kí náà ṣe ń ìdílé yín lọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti bẹ̀ tó bá ti wá wá kó wá lọ wá àwọn ẹ̀sìn tó ń ṣe yẹn náà kó wá tẹ láyé kó wá ti Kẹ́hìndé kó wá wo nǹkan tó ń ṣe níbẹ̀ do your research mo fi hàn pé anybody lè ṣe sí tí mo lè ṣe fún ara mi kò sẹ́ni tó sọ fún mi bọ̀ mi ìmọ̀ nǹkan tó whisper sí mi ní mind gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi kan sọ lẹ́ẹ̀kan ó ní bí àwọn alálẹ̀ àwọn náà ti ń gbèjà ara wọn kò sí bí wọ́n ṣe lè lọ lógún ọdún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ní làákàyè gbogbo nǹkan la ní ọ̀rọ̀ fún gbogbo nǹkan la lédè fún òtítọ́ máa bá lọ́jọ́ kan òtítọ́ yẹn ló ń bọ̀ yìí mi ìwà surprise Balógun àdínì bàbá mi mùsùlùmí pọ́npọ́n ó ṣe wá jẹ́ pé mi ni wọ́n lò ta ló fàtẹ́gùn sí mi létí ta ló sọ fún mi ta ló ní kí n lọ wá nobody mi ìmọ̀ nǹkan tó sún mi débẹ̀ mo ṣàbẹ̀ pé mo rí. So kí wọ́n lọ mọ origin ẹ̀ tí mi bá rọ ọmọ kan nísìnyí kí lórúkọ ẹ̀ àbí rárá kí lórúkọ bàbá ẹ̀ lọ bèèrè orúkọ dájú ẹ̀ lọ wádìí kí náà ṣe ọmọ ìlú wo ni ẹ kí ni orúkọ ibi ọlẹ́ ti ṣẹ̀ wá nísìnyí Kwara ni mo wà báyìí Kwara nílùú mi bọ̀ odidi Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá mo wádìí mi mo wá dọ̀yọ̀ ìgbà tí mo dọ̀yọ̀ mo wá Ìkòyí mo dé Ìkòyí mo wí pé gbogbo ẹ̀ náà Ilé Ifẹ̀ náà láti ń bọ̀ mẹ̀sẹ̀ wá wá ìtàn Ọ̀rúnmìlà mo ka ìtàn Èṣù mo ka ti Ṣàngó mo tún wá lọ wá àwọn old film mo tún wá ń wò change mi lọ sí ibọ̀ inú mi dùn pé mo bọ́ tí bá ní kí n máa sọ lọ ilẹ̀ á mọ́ tọ̀ wọn bá tí mo ní láti sọ nìyẹn ẹ ṣé. ọ̀dà ẹ ṣeun bàbá Ìkòyí ẹ ṣeun àdúpẹ́ àwọn ìṣìn bẹ́ẹ̀. ṣọ́bìnrin lè gbé kamọ̀. láyé lè bá gbé kamọ̀. tẹ bá ti mọ̀ tẹ mọ̀. láyé lè bá gbé kamọ̀. mi lè gbé kamọ̀. ẹbí Allahu Akbar Allahu Akbar ṣáájú aláìláìláìlá. ẹ ti mọ̀ náà. ó yá ń gbọ́ yín. Ashhadu anna Muhammadu abduhu wa rasuluhu la ilaha Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Aya wa falak. Ayala salat kodika motu salat Allahu Akbar Allahu Akbar la ilaha illallah. Náà dá. Ẹ try now. So tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí so a lè ṣe jẹ́gẹ́ tó rẹ̀ wọ́n bá máa cut ẹ̀ so a lè make sense. So tí bá ti ń ka kíní kò bá Aláwù alákòóbá. Ẹ mọ bí ẹ ti máa sọ. Aláwù ni aláṣìṣe. O ṣe ni ọba kan bí ṣe ń ṣe yẹn. Màá gbìyànjú. Ó yá tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ gbé kàmọ́ báyẹn. Sáfù. Allahu Akbar Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ayala salat. Ayala al-falah. Allahu Akbar Allahu Akbar. La ilaha illallah. Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́ni kan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọlá títí ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́ni kan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah.
Allahu ni alájùlọ. Aláwo ni alájùlọ. Aláwo ni aláṣìṣe. Ní orúkọ Allahu aláàánú jùlọ, gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 47 verse 4. Nítorí náà, nígbà tí ẹ bá pàdé àwọn tó ṣá ìgbàgbọ́, ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tí ẹ máa fi rí wọn pa dáadáa. Ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn. Lẹ́yìn náà, ẹ lè tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́ tàbí kí ẹ gba owó ìtúsílẹ̀ títí kò fi ní sí ogun ẹ̀sìn mọ́. Ìyẹn wà bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pé Allahu bá fẹ́ ni Allahu ìbá gbẹ̀san fúnra rẹ̀ láì la ogun lọ. Ṣùgbọ́n nítorí kí ó lè dán apá kan yín wò lára apá kan ni, àwọn mùsùlùmí tí wọ́n bá sì pa sí ojú ọ̀nà Allah, Allahu kò ní sọ iṣẹ́ wọn di òfo. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronúpìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yọ sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ààyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín, àwọn wọ̀nyẹn gan ni alábòsí. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu ni aláṣìṣe. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Allahu walakal hamdu. Allahu alákòóbá. Allahu aláṣìṣe. Àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni aláṣìṣe. Ní orúkọ Allahu aláàánú jùlọ, gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n bá ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí Haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 80 verse 1 to 2. Ó fajúro, ó sì pẹ̀yìndà, nítorí pé afọ́jú wá bá a. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀húdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti àwọn Kìrìsìtẹ́nì ní ọ̀rẹ́ àyò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín.
Allahu nímọ̀ ẹ̀yin kò sì nímọ̀. Quran 58 verse 22 o ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́, ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61 wọ́n di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n tààrà. Quran 8 verse 17 ẹ̀yin kọ́ lẹ pa wọ́n ṣùgbọ́n Allahu ló pa wọ́n, àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí ó jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò, nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 14 verse 4 a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè ṣàlàyé ohun tí a fi rán fún wọn. Nígbà náà Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ sọ́nà, òun ni alágbára ọlọ́gbọ́n. Quran 15 verse 6 wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlìkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Quran 9 verse 29 ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 1:1 ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò, àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tí ó ṣe níṣẹ́ ìyẹn àwọn ọmọ rẹ̀ kò sí ní ìrọ́lọ́rọ̀ níbi ìyà, ó sì máa wọ inú iná eléjò fòfò, àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn ó máa wọná, igba ọ̀pẹ pọ̀pọ̀ràn máa wà ní ọrùn rẹ̀. Quran 1:06 ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà ẹ̀yin ará Kùréṣí ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Allahu ni alájùlọ, Allahu alákòóbá, ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakali amdu. Allahu ni alájùlọ. Allahu ni aláṣiṣẹ́. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu Ògo ni mujẹmujẹ. f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu mujẹ. Ìkíni Allahu àdúrà ni àti àṣìṣe. Allahu ìkíni àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Ìdẹ̀ra fún ọ ìwà ànábì àti àánú Allah àti ìbùkún rẹ̀. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Mo jẹ́rìí pé kò sí ṣìgìdì kan àyàfi ṣìgìdì Allah, àti pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allahu. Àlàáfíà fún yín. Àlàáfíà fún yín. Ìgbà yẹn lè ṣe sàlámù àti parí ìrun kíkí báyìí. Allahu alákòóbá. Allahu alákòóbá. Allahu mujẹmujẹ. Allahu alákòóbá. Allahu Gbogbo ara mujẹmujẹ. gbọ́ àwọn áyà tí a kà. Bọ̀ èyí tí mo fẹ́ ká Allahu dì mú bẹ̀. agbésùmọ̀mí. Èyí tí mo fẹ́ ká dì mú bẹ̀ òun ni Quran chapter 47 verse 4 ká tún ṣẹ̀ wá lọ sí. Ẹgbẹ́ Akànbí àti bàbá bàbá ó dà pé mi ìmọ̀ tó drop wọn. Ká ṣẹ̀ wá lọ sí Àkànbí òsì bẹ́ẹ̀ o. So ká Quran chapter 47 verse 4 ká gbọ́ nǹkan tí Allah tí ó àṣẹ tí ó ń pa àwọn mùsùlùmí. Ó sọ wípé nítorí náà nígbà tí ẹ bá ti pàdé àwọn tó ṣá ìgbàgbọ́, àwọn tó ṣá ìgbàgbọ́, àwọn kìrìsìtẹ́nì wọ́n ṣá ìgbàgbọ́, wọn gbàgbọ́ nú Allah, àwọn Júù wọn gbàgbọ́ nú Allah, àwa ọmọ Yorùbá Olódùmarè la mọ̀, Ọlọ́run Olódùmarè la mọ̀, a ò gbàgbọ́ nú Allah. So Allah wá sọ fún àwọn mùsùlùmí wípé tẹ́ ẹ bá ti pàdé àwọn tó ṣá ìgbàgbọ́, ìyẹn àwọn ọmọ Yorùbá, àwọn kìrìsìtẹ́nì, àwọn Júù, ó wá ní
ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tí ẹ máa fi rí wọn pa dáadáa. Ó ní kí wọ́n máa pa wọ́n níbikíbi tí wọ́n bá ti rí wọn. Ẹ̀yin náà rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa báyìí pé wọ́n ti bẹ̀rẹ̀ jihad, wọ́n ti ń pa anybody tí ó bá ti gbàgbọ́ nínú Allah. Meanwhile, àwọn tó jẹ́ Yorùbá Muslim gan, àwọn Fúlàní yìí, àwọn tó ń ṣe ẹ̀sìn Islam yìí, wọn ò rí wọn bí Mùsùlùmí torí pé wọ́n mọ̀ wípé Yorùbá ẹ lè rí Fúlàní Haúsá kan kó kírun lẹ́yìn ọmọ Yorùbá láíláí, wọn lè ṣe torí wọ́n rí àwọn Yorùbá gẹ́gẹ́ bíi pé kèfèrí ni wọ́n, mùnáfìkì ni wọ́n ń ṣe Mùsùlùmí òdodo torí wọn ò tí máa pààyàn fáàlà, ṣe understand. So bọ́dẹ̀ ṣe ní kọ́ máa bẹ́ wọn lọ́rùn yẹn, wọ́n fẹ́ gbogbo ọmọ Yorùbá ò bá jẹ́ ò bá sọ pé Mùsùlùmí ni ẹ́, táwọn eṣin òkọ́kú yìí bá pàdé ẹ̀ wọ́n máa pa ẹ́, náà ṣe ń pa àwọn èèyàn káàkiri. Ó wá ní títí di ìgbà tí ó ní tẹ́ bá tún ti rí wọn ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn, òun ni pé kán kidnap wọn tẹ̀rí tí àwọn arábí yẹn tí wọ́n ń ṣe. Lẹ́yìn náà ẹ lè tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́ tàbí kí ẹ gba owó ìtúsílẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ banditry àbí pé wọ́n kidnap èèyàn àfìgbà tí Islam dé. Muhammadu àti Allah ló dálẹ̀, òun ló ní kán máa jí àwọn èèyàn gbé, kán máa gba owó ìtúsílẹ̀. Gbogbo àwọn tẹ́ rí tí wọ́n jí gbé tí wọ́n ní kán lọ mú 50 million 100 million wá, ibi tán ti rí inú Quran ni, òun náà là ń kájáde tẹ́yìn rí. Ó ní ẹ lè tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́ tàbí kí ẹ tú wọn sílẹ̀ pẹ̀lú owó ìtúsílẹ̀ títí kò fi ní sí ogun ẹ̀sìn mọ́. Kí ni ìtumọ̀ ogun ẹ̀sìn ní pé gbogbo yín ẹ gbọ́dọ̀ di Mùsùlùmí. Ẹ mọ̀ pé jẹ́jẹ́ wa la jókòó, àwa ò kí ń ṣe Mùsùlùmí, wọ́n gbé Islam wá bá wa ni, àwa kọ́ la ní Islam, àṣà àti ṣe wa là ń ṣe. So wọ́n wá ní kán wá fi gbógun tiwa, kán fi pa wá títí tí gbogbo wa pátápátá tá a máa fi di Mùsùlùmí. Ìgbà yẹn gan ni kò ní sí ogun ẹ̀sìn mọ́. Ó ní ìyẹn wà bẹ́ẹ̀, ó ní bó ṣe máa rí nìyẹn. Ó ní tó bá jẹ́ pé òun Allah bá fẹ́ ni, òun ò bá gbẹ̀san fúnra rẹ̀ torí bá Allah ọ̀lẹ ní ṣìgìdì ni, kò lè ṣe nǹkan kan. Lórí sọ pé káwọn Mùsùlùmí máa pààyàn fún òun. Ó ní tó bá pé òun bá fẹ́ ni, òun ò bá gbẹ̀san fúnra rẹ̀ òun láì la ogun lọ. Ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé olórí burúkú òun ni Allah. Ó ní ṣùgbọ́n òun ṣe léyìí pé kẹ́yìn Mùsùlùmí máa pa àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Islam, kẹ́ máa pa wọ́n. Òun ṣe léyìí láti lè dán apá kan yín wò lórí apá kan. Òun fẹ́ mọ̀ bóyá ṣe gbàgbọ́ nínú Allah tó tọ́, tó túmọ̀ sí pé nǹkan tó bá ti mú ẹ tó bá ti sọ pé you are a true Muslim, you are a real Muslim, o gbọ́dọ̀ lè pààyàn fún Allah. Ló fi jẹ́ pé àwọn tó ń ṣe Islam, àwọn Mùsùlùmí yẹn ọ̀dájú ni wọ́n, apààyàn ni wọ́n, wọn ò ní wò pé méjì tó bá ti ṣe Bismillah Allahu Akbar wọ́n ti pa ẹni yẹn nìyẹn. So àwọn Mùsùlùmí tí wọ́n bá sì pa sí ojú ọ̀nà Allah tó wá ń sọ fún wọn pé ṣe wá rí àwọn níbi tẹ́ bá ti fẹ́ lọ pààyàn, bóyá ẹni tẹ́ fẹ́ lọ pààyàn ó ti ní ọ̀dẹ́ ìṣílára, ó ti ní òkìgbé àbó ti ní àyẹta, ẹ̀rọ àṣekínní yẹn kò wọlé, ẹni yẹn wá sáré ó mú yín ó pa yín. Ó tún wá ń sọ fún wọn pé àwọn tó bá wá pa sí ojú ọ̀nà Allah yìí, Allah kò ní sọ iṣẹ́ wọn di òfo, ṣe rí pé lórí burúkú ni Allah. Tó túmọ̀ sí pé níwọ̀nba àgbà tí Islam bá ṣì wà lórí ilẹ̀ kò lè sí peace. So ẹni tó bá ní orí tó ń rò nínú àwọn Mùsùlùmí tó lè ka Quran fún ara ẹ̀, tó lè ronú, ó yẹ kó mọ̀ pé Allah yìí kò lè ever jẹ́ Ọlọ́run, torí Ọlọ́run ò lè ever sọ pé kẹ́ ẹ máa pààyàn fún òun. Ó dìdí sọ ní òun lòun ṣe bẹ́ẹ̀, òun lòun fẹ́ kẹ́ ẹ máa jagun, kẹ́ ẹ máa pààyàn. Tó bá jẹ́ pé ó ní òun lòun ṣe bẹ́ẹ̀ tóun bá fẹ́ ni láì la ogun lọ, òun máa ṣe láì la ogun lọ, bọ̀ òun mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ láti lè dán apá kan yín wò lórí apá kan. So ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé Allah olórí burúkú ẹni òfò yín. So tẹ́ bá tún wá wo fídíò kan tí a rí níbi tí wọ́n ti ń táwọn kan náà ń ṣàdúrà fún Pasuma bóyá ó ń ṣe birthday of recent, tí wọ́n wá ní okay àwọn fẹ́ ka làkọ́díjákùn, wọ́n ka làkọ́díjákùn, ẹni yẹn sọ pé ẹ máa jèrè ọmọ yín. So àdúrà tó ń ṣe alẹ́ ni ẹ̀mí ò tí ẹ má bínú kẹ́ tó lọ síbi fídíò ẹ̀, ṣé kí sáré play fídíò láti support point yín yẹn kẹ́ tó lọ síbi bẹ̀ yẹn. So ẹ lè play fídíò yẹn so káwọn èèyàn kàn lè so káwá. So àwọn Mùsùlùmí máa ń sọ pé kò kí ń ṣe àwọn Mùsùlùmí ló ń pa àwọn èèyàn. So tẹ́ bá wo ọmọdé, wọ́n ní kọ́mọdé ìbẹ̀rẹ̀ kékeré mo kàn fẹ́ fi hàn wá, wọ́n ní kọ́mọdé kó ka Fatiha ṣẹ́rí ẹ jẹ́ n play again. So kọ́ lè fi sílẹ̀ kọ́ má bàa pa, wọ́n ní kó kọ́kọ́ ka Kùránì kan ò bóyá Mùsùlùmí ni lóòótọ́. So àwọn tó ń pa àwọn èèyàn yẹn Kùránì náà ń lò, wọ́n máa ń ka Quran. Àkàmúyẹ àwọn fídíò tó wà á lè post ẹ̀ ní torí àwọn TikTok àti rules kó tó di pé wọ́n pa àwọn ẹlòmíì, wọ́n á sọ fún wọn pé wọ́n á kọ́kọ́ ka Quran verses, àwọn ilé ìtẹ́rí tá à ń ka yìí wọ́n á kà á fún wọn bí aládé ṣe fún wọn ní instruction yẹn, wọ́n á dẹ̀ take to exactly bó ṣe fún wọn ní instruction. So ẹ lè gbé sókè sá. Ẹ ṣe gan. So káwọn kẹ́yìn yẹn kàn lè mọ̀ pé ẹ̀sìn Islam gangan ló dá agbésùnmọ̀mí, banditry, ká máa pààyàn, ká máa jagun gbalẹ̀, òun ló gbé wá. Ẹ̀sìn yẹn ẹ̀sìn fún àwọn ẹni òfò ni, ègbé ni fún ọjọ́ tí wọ́n bí Muhammadu àti Allah fún ara ẹ̀. Wọ́n mọ̀ọ́mọ̀ dá wàhálà alẹ́ láti máa fi dá wàhálà alẹ́ ni. So ìjọ táwọn ọmọ Yorùbá wá bá tó lè ronú pé ẹ̀sìn yìí wọ́n wá fi gbógun tì wá ní ìjọ yẹn lórí wọn máa pé. So wọ́n wá Paso ń ṣe birthday,
ẹ wá sọ pé àjèrè ọmọ aṣèkínní kan ẹni wá sọ pé òun máa fún pàṣọ ní làkọ́díjà kùn kan àti líláfi kùrẹ́ṣì ẹyọ kan àwọn dẹ̀ máa fi fatia àwọn máa fi kásẹ̀ ẹ̀yìn èèyàn wa wọ́n wá ń ka làkọ́díjà kùn bẹ́ẹ̀ ni wọ́n ní pàṣọ ń ṣe àmì bẹ́ẹ̀ làwọn tó wà ń bẹ̀ ń ṣe àmì bismillahirrahmanirrahim làkọ́díjà kùn rọ́sùlù mi náà fún sinmi wáṣí ẹ̀yìn náà wo bọ́ ṣe ń ka kíní yẹn báwọn ṣe máa ń ka kíní yẹn nìyẹn wọ́n dẹ̀ ń ṣe àmì kí ni ìtumọ̀ kíní ìtàn lásán ni so ìdílé tẹ́ bá ti pàdé anybody tí ó tó ń ka Quran kan tàbí òun fẹ́ ka kíní kan fẹ́yàn kan fẹ́ nìkan lọ ka kíní kan ẹ máa sọ pé káàfà ka kíní yẹn lédè Yorùbá àwọn àfà yẹn wọ́n ti mọ̀ pé irọ́ lásán ni kíní yẹn bọ̀ torí pé àwọn èèyàn wa ò mọ ìtumọ̀ àwọn nǹkan yìí ló fà kí ni ìtumọ̀ làkọ́díjákùn yìí kò ní ìtumọ̀ máa sáré ka làkọ́díjákùn yẹn sìn ní èdè Yorùbá máa dẹ̀ wá ka líláfi kùrẹ́ṣì yẹn màá tí bá ti ń kà mo fẹ́ kẹ́ máa ṣe àmì ìsàlẹ̀ so àwa mọ̀ bóyá àdúrà nítorí a ní láti dóná mo mọ̀ pé irú pàṣọ àwọn olórin yẹn wọn lè fi Islam lẹ̀ torí pé wọ́n máa wọ pé fan base àwọn mùsùlùmí yẹn àwọn tí àwọn èèyàn bá ti rí pé àwọn Islam ti reduce in population àwọn olórin yẹn náà ṣe máa filẹ̀ dóná ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé scam ní pé rọ ni so làkọ́díjákùn wọ́n ní àti pé nígbà tí a bá sọ Quran chapter 9 verse 128 and 129 dájúdájú òjíṣẹ́ kan ti wá bá yín láti àárín yín ohun tí ó máa kó wàhálà bá yín lágbára lára rẹ̀ ó ń ṣe àkọlẹ̀ tán orí fún yín aláàánú àti oníkẹ́ni fún àwọn onígbàgbọ́ òdodo nítorí náà tí wọ́n bá pẹ̀yìndà sọ pé Allahu tó fún mi kò sí ṣìgìdì kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi ṣìgìdì Allah òun ni mo gbára lé òun sì ni olúwa ìtẹ́ ńlá ìtumọ̀ làkọ́díjákùn nìyẹn meanwhile pàṣọ kàn ṣe àmì àwọn tó wà ń bẹ̀ náà ṣe àmì torí pé wọn ò mọ ìtumọ̀ ẹ̀ so lẹ́yìn yẹn wá kalẹ̀ láfi kùrẹ́ṣì ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé kùrẹ́ṣì láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru ẹ̀yin ará kùrẹ́ṣì ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ibi tí ó sì fún wọn lẹ́yà balẹ̀ ní àsìkò ìpayà tó bá yẹ pé àwọn ẹni yìí mọ Yorùbá kínní ní ẹsẹ̀kẹsẹ̀ náà máa ti bí ẹni ẹ pé aláyé kí ló ń ṣe ẹ̀ ṣé mi jọ́ ọmọ kùrẹ́ṣì ni so Islam àwọn tí wọn ò lè dá ronú tí wọ́n ti brainwash wọn tí wọ́n ti gba the thinking aspect of their brain tí wọ́n ti gbà ló ń ṣe because before kó tó lè lọ ṣe nǹkan kan you need to understand what you are practicing àyà tó fẹ́ kà lórí ìrun kọ́kọ́ lọ kàtúmọ̀ lọ́ka lédè Yorùbá fún ara ẹ̀ torí tó bá kà lárúbáwá àti túmọ̀ lédè Yorùbá kó yàtọ̀ èdè lásán ni lárúbáwá bí English Spanish Dutch bẹ́ẹ̀ náà ni Arabic it has no meaning èdè lásán ni wọ́n wá fi brainwash àwọn èèyàn wá fi deceive wọn so ẹ̀yin èèyàn wa iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni mo mọ̀ pé pàṣọ ọ̀gá ńlá mọ̀ pé kí ni yẹn máa ti kàn wọ́n lára àwọn èèyàn tó àwọn èèyàn kan ti mẹ́sẹ̀jì báwọn ti gbé débẹ̀ fún pàṣọ mo dẹ̀ pé bọ̀ ó nira bàbá ò lè fi Islam lẹ̀ àwọn lè fi Islam lẹ̀ ó dẹ̀ tún lè fi lẹ̀. ẹ̀hún ms ó ní nǹkan tó fẹ́ wá sókè ẹ̀hún ó dà pé being good. okay I be good so ẹ jẹ́ ń wo mi mọ̀ bí àwọn tó wà lókè. use love yìí ìta ló wà ń bẹ̀ ṣe ẹni send request. ẹni ẹ ń bá yín wí látẹ̀kùn sórí nǹkan tó. okay no ẹ dúró yín ẹni ẹ má sọ̀rọ̀ lọ. ẹ send invite ẹni ẹ mi ò rí o I be good okay wọ́n ti send request wọ́n ti send invite I be good ẹ lè máa bọ̀ lókè no I be good ò ń ṣe muslim o ṣe break. so Mr. Yuslov ẹ tán mic so bí àárín ẹ ṣe rí nìyẹn so we just need to àwọn muslim tẹ bá rí tó bá jọ rẹ yín ẹ kàn sọ fún wọn bí nǹkan tó fẹ́ lọ kà lónìí ṣé o mọ̀ tó mọ̀ lédè Yorùbá ó yá kà fún mi bá a ṣe máa liberate wọn yẹn if not àwọn people yìí máa ṣe wálé ṣe o wọ́n fẹ́ gbalẹ̀ wa o so Yuslov ṣe wà ń bẹ̀ Yuslov. Hold up, Mr. Ọládẹ́yìndé ńkọ́? Ọládẹ́yìndé, ẹ tan mic náà. Ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ gbóhùn sókè. Orúkọ mi ni Olúwafẹ́mi Ọládẹ́yìndé tí mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ẹ ṣé ẹ kúṣẹ́, mo yìn lọ́gọ ẹnu because ọpẹ́lọpẹ́ ètò yìí lára ẹ̀yin ẹ lè má mọ̀ bí tẹ́ ti dé ẹ lè má mọ̀ tẹ́ ti ṣe àmọ́ lágbára alálẹ̀ a máa gbè yín torí àwọn arábí yìí ò nífẹ̀ẹ́ wa lóòótọ́ ìfẹ́ yọ kan báyìí wọ́n ní sí wa láti ìgbà tí àwọn olórí burúkú kan ti gba Gumi lálejò sìn làwọn bandit ti ń wọlé sí gbogbo àrékórí agbègbè inú gbóta nílẹ̀ ní south west anádẹ máa pariwo
ẹ̀sìn yìí ọkọ̀ wa fi brainwash yìí ni wọ́n ti sọ gbogbo ìdọ̀lẹ̀ sọ ìdọ̀ lórí burúkú kalẹ̀ yẹ́ ẹ̀ change tó bá wá rí ẹni tó bá wá sọ̀rọ̀ wọ́n á ní ọ̀tá aláàdì inú tí mo ti bí tí wọ́n ti bí mi gangan mo ní wọn both side and both mother partner and whatever ìyá àti bàbá mi Muslim ni wọn but well mi ní much láti sọ mo kàn fẹ́ kí náà nípa ẹ ṣe o káwọn èèyàn wá náà túbọ̀ máa liberate ara wọn I mean something tí ìbáyé fúnlé èèyàn ti yí kí ọkọ máa sọ pé màálù dọ́fẹ́ mo gbọ́ tí ms bàbá ń sọ ọkọ náà sọ pé tóun bá ka kíní kan lẹ́nu ọ̀nà òun máa dọ́fẹ́ òun ó dẹ̀ ká òun kà á níbi tó ti ń sọ kíní náà kò tó dẹ̀ dọ́fẹ́ àwọn tó dẹ̀ wà bẹ́ẹ̀ kí Allahu Akbar lórí irọ́ ẹ wo ọlọ́wọ́ tó máa wà pẹ̀lú ẹ kí mi bọ́lẹ̀ kẹ́lómi lè sọ̀rọ̀ dáadáa ẹ ṣe.